Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Adúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo yín tẹ́ máa bá ṣe àwọn lectures wa. Adúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń gbọ́ tẹ́ tó mú lò. Torí pé ẹ̀dá wa nù tó ń tọrọ Ọlọ́run tá ń sọ Ọlọ́run ní dẹ́yìn náà nù. Literate àti illiterate. Ọmọ ìyá náà méjèèjì ìyá kan ló jọ bí wọn. Àmọ́ afárá àdánwò ní literate ọgbàbẹ̀ kọjá kọ́ tó débi tí ọ ń lọ. Ní gbogbo ìgbà ní máa ń tẹnu mọ́ pé ìṣesí àwọn tànà ẹ má jà sọnù. Ìwà tí ẹ wù ló jáwọ́ yàn ká yanjú lónìí. Àmọ́ wà táwa ń wù ó ṣeéṣe o ká má gbádùn ọmọ tá a bá bí. Dídó kò jọ ọmọ lójú nìsín. Bí ìgbà tí ẹ bá ṣe ṣẹ́ṣáìsì ni ọmọ SS1 SS2 SS3 wọn ò kà ń tán pé wọn alẹ́ wọn ò ká kún mọ́. Ìta fi tọ́ wọn ni o. Ètò ẹ̀ka mójútó àmójútó ètò ẹ̀ka mójútó làmójútó. Àfẹ́ gọ̀ àfẹ́ jìyà ti fẹ́ gbọ́n wọ́n lọ́mọ òjìyà ó sọ pé ń gbọ́n táwọn ní tíṣà tó kọ ẹ̀ sọ fún wa ká gbọ́. Àtilọ́lẹ̀ ẹ̀dá àtìyàn àtìyànjú ọ̀kọ̀ọ̀kọ̀ gọ̀ sáwọn apá àbìkan. Gígọ̀ rẹ̀ ń yìí ṣe pé ọgọ́ ni lọ́ fi wá dọ́lọ́gbọ́n. Ṣùgbọ́n gbogbo àfẹ́ gọ̀ mọ́. Àlọ́ làwọn bàbá wa máa ń pa fún aláyé jọ̀hún tó ṣùpá bá ti yọ lálẹ́ lọ́wọ́ bíi aago 8 àbọ̀ kò sọ́mọ kankan tí ó jáde mọ́. Àwọn àjókòó sí gbàgede ọwọ́ àmọ́ gbọ́ àlọ́ o àlọ́ wọ́n gbọ́ àlọ́ tán yóò tún máa gbọ́ ìdí àlọ́ mi gbangbalaka ìdí àlọ́ mi gbangbalaka ilé mélòó ní pàlọ́ mọ́ nìsín ọmọ mélòó ló dá tortoise ìjàpá mọ́ nìsín bọ́ bá sọ fún ọmọ gbé tọ̀ kíní ìgbálẹ́rẹ̀ yóò ní no daddy this is a broom kò tán. A ti fi ntí òye ká mójútó a ti fi lé ntí ká mójútó dànù. Àlọ́dẹ́pá fáńgbà náà wọ́n fi ń kọ́ alẹ́ kọ́ni kó ṣe pé wọ́n ya dìndìnrín. Àwọn gẹ́gẹ́ wọ́n fi arrest ara wọn kalẹ̀ pé tọ̀ àwọn gbúdọ̀ mójútó ọmọ sọ mójútó ọmọ mọ́nìsìn. COVID lọ́jọ́ mọ̀ mi ò mọ̀ pé bàbá rẹ̀ kọ̀la. Nígbà tí wọ́n ṣe àwọn ẹ̀dẹ́gbẹ́ ní jáde bàbá ó ti lọ ní ìdájí yóò wọlé lóru ọmọdé bàbá mọ̀. Ìyá náà ẹ̀yin náà tún wá gbọ́wọ́ rẹ̀ ẹ̀yin náà fẹ́ ṣe ju bàbá lọ ẹ fẹ́ lówó bọ́kùnrin ṣe ń lówó ẹ fẹ́ kọ́lé bọ́kùnrin ṣe ń kọ́lé nítorí ẹ̀ka mójútó mọ́. Ẹ padà látàkóríkọ́rísà bá ti arí báàbù wò kò ló máa ń dára láàdẹ́rẹ́ ibi wọ́n sọ. Ẹ má sọ wípé àwọn ẹni rẹ ti tán láyé àwọn ọlọ́pọlọ ti tán láyé ayédàwọ̀ ó ti civilize. Ẹ má sọ bẹ́ẹ̀ o ìwọ tó bá rìn pàṣẹ táwọn tàná fi rìn tí wọ́n fi sóríire ìwọ náà ti sóríire. Ọ̀fẹ́yàwó ọlọ́kọ ìmọ̀lá níláyè ìsìn àlẹ́kọ̀ọ́ mọ́ jẹ́ nǹkan fún ọ. Àwọn ìrìn àjò tó ń rìn lára tó ẹ̀kọ́ nímọ̀lé lórí gbogbo wa àlè nímọ̀tán o àlè nímọ̀tán. Nínú ọwọ́ àti tó lè kọjá mo ti sọ ń bẹ̀ nígbà pòfẹ́sọ̀ tó fẹ́ kọjá odò tó rọ́mọ tí ó kàwé ní wọ́n ń bú ọmọ ní sọ̀rọ̀ sọmọ pé ó yẹ kó rìrì ó pé illiterate ní ẹ̀nà ó yẹ kó kàwé ọmọ ní àyẹ̀mọ́bìnú ń sọ fún bàbá mi kó rán mi léèwé gbé mi já odò ẹ bá ń lọ ńgbà dáàrin odò ọmọ bá sọ òbèlé lẹ̀ ó ní bàbá now what is a now what is biology ni ó gbé nkọjá odò yìí torí mọ̀ tẹ́mi mọ̀ ẹ ló gbé mi débi la ilaha illallah àṣeyàn lè kàwé ó lè ké kó tó mọ̀ lẹ́kọ̀ọ́ ilé fi rí i pé ibi ó bá yẹ kó ti sọ̀rọ̀ ìyàwó ọ̀rọ̀ ọkọ ní ìmọ̀ sọ́nbẹ̀ ẹni bá fún ìṣẹ́jú márùn-ún wọn kọ́ wọ́n ìfọwọ́ ní táìmù o ayé kẹjù àyè wá dà ọwọ́ fún prógámù ọwọ́ ń lo wákàtí bíi 3 sọ fẹ́ kó bá wọn fà yòókù onímọ̀ lóòótọ́ ṣùgbọ́n ọ̀lẹ́kọ̀ọ́ pòfẹ́sọ̀ ní dákun èmi náà tó ti kẹ́kọ̀ọ́ látara rẹ̀ àṣẹ́kọ̀ọ́ ló yẹ ká máa lò. Ẹ wo dá bàbá wa ń ṣe bàbá fẹ́ lọ́kọ bàbá fẹ́ láyé jọ̀hún wọ́n pè ọkùnrin kalẹ̀ ọtí tó níyàwó ọyì tí tó sọ pé tọ ìwọ náà ti tó ọmọkùnrin sí gbé ewúrẹ́ lọ́mọ sìn sọ ọmọ túmọ̀ rẹ̀ ọmọ tó fẹ́ fẹ̀wọ̀n ewúrẹ́ ni. Ewúrẹ́ tó rà wálé tó dè mọ́lẹ̀ tó ń tọ́jú ọmọ fún lóúnjẹ láàárọ̀ pé torí pọ̀ sómọ́lẹ̀ ọ fún lóúnjẹ lọ́sàn torí pọ̀ sómọ́lẹ̀ ọ tó tọ́jú ẹ̀ lálẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ kódà òní jó òun padé bí òjò tó bá wá tọ́jú ẹ̀ dáadáa ewúrẹ́ mọ́re kò ní fi ọlọ́run lẹ́yìn tó bá túlẹ̀ yóò máa tẹ̀lé ọ káàkiri ni kódà bọ́ọ̀ ń lọ tọ̀ bọ́ọ̀ ń lọ ṣìgá yóò máa tẹ̀lé ọ káàkiri ni torí pé mọ́re tó bá wá ń kọ̀ntínú tó ń ṣe é bọ̀ wàláì ọ lè ṣe kìnìún tó bá ń kọ̀ntínú tó ń ṣe é bọ̀ ọ lè sin ọ ní torí pé gbogbo àwọn dábàá tẹ̀ ń wọn mọ́re bẹ́ẹ̀ lóbìnrin sì jẹ́ ìgbà tó fobìnrin wákàtí ló máa fi ń pè mí ìmọ̀ tó lò tó fi fẹ́ obìnrin wọlé kò wá sẹ́kọ̀ọ́ mẹ́ láti fi tọ́jú obìnrin mọ́
ọmọ wa wọlé tán kì wá ìpọ́dún mẹ́ta ẹ̀ tí wá ń jà wọ́n ti ń parí ìjà yín bí ẹ̀ márùn ó wọlé tán ó gbégbá kó máa gbé ó gbáwo kò máa gbé àhà sọ wà bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kó fi ọ ni onímọ̀ ọ̀lẹ́kọ̀ọ́ tábà ní pé yín ò gbádùn number 1 ni ọ àwọn obìnrin náà sì gbádùn mọ́ ẹ̀kọ́ òsì lára wọn kàn nímọ̀ ni ìmọ̀ ní máa ń jọ́rò pé ìwọ àtọkọ rẹ ẹjọ́ ní ráìtì ni ìmọ̀ nu ẹ̀kọ́ ni ó sọ fún ọ pé bí n bá mọ̀ fẹ́ kọ́ mọ̀ mi ó yàn kó yanjú jẹ́ n tẹríba fọ́kọ o àmọ́ ìmọ̀ ó mọ̀ sọ fún ọ pé kí ló dé ìtí mo fẹ́ náà ni kódà obìnrin mi àmọ́ bá dé pé bàbá yàlè mi náà yàlè lọ́yàn ìwọ nìkan kọ́ da sórí ibú ọmọ lọ kóbìnrin ó gbọ́ nílùú Òṣogbo ń bì kó gbọ́ wípé ọkọ òun ó fúnyàn lóyún kèétí rẹ̀ ní tó fún lóyún ọkọ wa ń bọ̀ wálé fún birthday rẹ̀ pé kó wá celebrate ẹ̀ mọ́dìrá o ikú pa ẹ̀ ọlọ́run lóbìn ẹ̀yin jù mí ní olólùfẹ́ mi sọ fún mi pé ó nífẹ̀ẹ́ mi jù náà ìwọ nìkan ni mo fẹ́ nínú ayé ọlọ́nu ikú pa ọ́ àní ẹ má nífẹ̀ẹ́ obìnrin àmọ́ àwọn obìnrin tá à ń gbé kalẹ̀ wọn ò lẹ́kọ̀ọ́ ìmọ̀ ní àní ọ̀rẹ́ wa sọ fún un pé ọkọ rẹ̀ ti fúnyàn lóyún ìwọ ìsì ìròyìn sí ọkọ wa dé ó wá fọkọ lóògùn ràn inú ọkọ dùn pọ́n rí ìyàwó kò mọ̀ pé kú ló ń rí ọkọ lóògùn ràn tán ó sùn sórí bẹ́ẹ̀dì ìyàwó sì wọ ẹ̀tẹ̀ pẹ̀lú petrol ó sì gáàsì lẹ̀ ó dẹ̀ dáná sun ló sì sá lọ ó gbọ́ nígbà téèyàn jọ ń gbèsè tán ní kó kú ṣé òkú rẹ̀ ní ìsàn gbèsè fún ọ ni la ilaha illallah ẹ mà bẹ̀rù Ọlọ́run ẹ mà bẹ̀rù Ọlọ́run yìí obìnrin tá à ń fẹ́ nìsín tó bá ṣe gbé ẹ̀kọ́ yìí bá ń bẹ láàrin wa ìbá mà dáa púpọ̀ ó dáa àwọn àmì wo la fi mọ̀ tí wọ́n gbọ́n fi mọ̀ pọ̀ lẹ́kọ̀ọ́ inshallah tó bá di next episode a kà fún wa ẹ̀mú ẹ̀gbẹ́ láti máa bá share rẹ̀ o láti máa bá save ẹ̀ pápánbárì rẹ̀ ẹ̀yẹn máa lọ sí ALFA JEJEAGBA TV lórí YouTube wá sí ti bẹ́ẹ̀ lé 500 ẹ gbádùn rẹ̀ dọ́ba kódà ẹ̀mọ̀ yìí àdúrà ló wà ń bẹ̀ tẹ́ máa ṣe tọrọ yóò fi lójútùú ẹ̀kọ́ àwọn àmì wo lọ́ọ́ rí tó fi mọ̀ pọ̀ lẹ́kọ̀ọ́ tàbí tó bá fẹ́ fẹ́ yàwó tó bá fẹ́ lọ́kọ àwọn àmì wo lọ́ọ́ rí láàrin tó fi mọ̀ pé má jẹ́ fẹ́lẹ̀ yóò kò lẹ́kọ̀ọ́ yóò mọ̀ sèmi síbáṣìbò ni tó bá di next episode àkà fún wa ALFA JEJEAGBA ló kọ́ mi o. Salaam alaikum.